mo kọrin àtọ̀ndá bọ́lọ́hún ṣọ́ mi dàmọ́dún o ìṣe ni wọ́n padà dúpẹ́ o torọ́pọ̀ èèyàn ló fẹ́ ṣọdún náà rọdún ṣe ìwọ ń bẹ láyé ó tún bẹ láàlàáfíà àmàrà o kí ló wá ṣe yẹ tó fi máa lóhùn ò ní dúpẹ́ ọ̀rẹ́ ó jẹ́ gbìyànjú kí wọ́n ó padà ṣọpẹ́ ni o torí tiwa tọpẹ́ à ń bẹ láyé àrọ́dún o. Ìtúnu àwẹ̀ 2023 ní Màlábò pẹ̀lú gbajúgbajà olórin Fújì Àtàndá Sọ̀díkì ìmọ́lẹ̀ Fújì. Gbogbo ọmọ káàrọ̀ òjíire tẹ́ wà ní Màlábò pàápàá jùlọ ẹ̀yin ọmọ Benin Republic. Ẹ kú ọdún ẹ kú yèdùn Báríkà de Sálà. Ẹ̀yin tẹ́ ẹ ti máa tán Dásọ̀dí kò yọ ọlọ́pẹ́ bàbá Akọ́yìndé tó ń wí kárí ayé. Àsìkò ojúlọ ọ̀nà o Ramadan Kareem yìí o ìtúnu àwẹ̀ ní Màlábò lọ́wọ́ ọpẹ́ mi ló já sí pọ́sìpìrì ọmọkó kọ́nsílà àti gbogbo ọmọ Benin ní Màlábò pátápátá lẹ́tì máa rà tán dá òsè o látọwọ́ ẹgbẹ́ ọmọ borí owó ẹ pàdé jẹjẹsẹ tó ń sọ kiri. Gàgàgàgà gbọ̀ngbọ̀ aṣọ bẹ́ẹ̀ lákùtùkù àpò ọjọ́ ọdún ìtúnu àwẹ̀ gangan ni ó ti máa wáyé o kọ̀nsílà Benin tó wà ní Màlábò ní gbogbo àríyá yóò ti máa wáyé pẹ̀lú Àtàndá Sọ̀díkì ìmọ́lẹ̀ Fújì lábẹ́ àṣẹ ẹgbẹ́ ọmọ borí owó ọ̀fẹ́ ní fìlà àgọ̀bí tẹ́ fi mọ́ wọlé o bẹ́ẹ̀ ni gbogbo ẹni tó bá fẹ́ wá síbi àjọ̀dún yìí ni wọ́n mọ̀ pé fìlà àgọ̀bí yìí fún ìwọ tó bá fẹ́ tètè gba fìlà àgọ̀bí tiẹ̀ tètè kàn sí ẹgbẹ́ ọmọ borí owó ní Màlábò àbí kó wá gba fìlà àgọ̀bí tirẹ̀ ní kọ̀nsílà Benin ní ọjọ́ ọdún gangan aago 4 ìrọ̀lẹ́ ni àríyá yóò ti máa bẹ̀rẹ̀ ní pẹrẹu títí fi di àfẹ̀mọ́jú ọjọ́ kejì ìtúnu àwẹ̀ 2023 pẹ̀lú gbajúgbajà akọrin Fújì Àtàndá Sọ̀díkì ìmọ́lẹ̀ Fújì ó máa mi Màlábò tìtìtì Báríkà de Sálà. bọ́dún bá ṣojú mi Àtàndá máa dúpẹ́ bọ́dún bá mi láyọ̀ Àtàndá máa dúpẹ́ o láṣẹ Ọlọ́run ọba.